Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run, èyí ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Èyí tí ó mú mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ni ọ̀rọ̀ tí ó ń lọ tó gbàgbóró kan lásìkò yìí nípa gbólóhùn àwọn àfáà lọ ganu. Èmi ò bú ẹni tí ó sọ bẹ́ẹ̀. Tá a bá kíyèsí ẹni tó sọ̀rọ̀ yìí, a rí pé nínú àkẹ́lórí bí nǹkan bá ti rí mọ́ bẹ́ẹ̀ lọ́hùn pé ni mo fẹ́ máa sọ ọ́. Ọlọ́run méjì àṣìṣọ ò máa kọ́ àmọ́ sí o. Ẹni tó sọ̀rọ̀ yìí kò nífẹ̀ẹ́ kéèyàn liability yóò kórìíra rẹ̀ pọ̀, kéèyàn ká jókòó yà kalẹ̀ kó máa jẹun ajígbọ́n ni. Aláàjì ti kórìíra rẹ̀ ti pẹ́ nínú ìṣesí tẹ́ ẹ bá kíyèsí. Ẹ rí pé nínú ọ̀rọ̀ gan ni máa ń sọ tẹ́ ẹ bá kíyèsí dáadáa. Tẹ́ ẹ bá kọ́ wo ìjókòó orú ẹ̀ka tó wáyé rí bóyá bí òkú ọ̀kan nínú àwọn onífújì ni. Nígbà tí báwọn àfáà wọ́n tẹ́ aṣọ ọgbọ́n agbowó lẹ̀, ó ní ẹjọ́ ẹ̀yìn àfáà wa. Ọlọ́run ti rọ kálukú lọ́rọ̀, wáàsí ni kẹ́ ẹ ṣe fún wa. Ọláwùjọ àwọn táà jẹ́ onífújì gan dàrú, ó ní ẹ ṣe wáàsí fún wa kẹ́ ẹ jẹ́ kí kálukú ọmọ ààyè rẹ̀ kọ́kàn àwọ̀ gbọ́n jẹnẹjẹnẹ. Láti pé n tó béèrè lọ́wọ́ yín jọ̀ náà nù. Síbẹ̀ náà mo ní gbogbo ẹ̀ padà já sí ẹ̀ ń bá wo kíní fídíò yẹn torí mi máa wo ọ̀rọ̀ àwọn àfáà púpọ̀. Sábà ní wá nǹkan ibi ọjà sí káyìn náà nù. Èmi máa ń kíyèsí aláàjì púpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń sọ. Ẹ̀rí kókó rira kéèyàn kan jókòó kalẹ̀ kó pé òun náà ń ṣiṣẹ́ yàtọ̀ sí eré fújì tí ń ṣe. Ó ní ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì míì torí nǹkan bá ń kè é pamọ́ nílùú wa Nàìjíríà tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àfáà ti sọ iṣẹ́ àfáà di nǹkan oúnjẹ. Bákan máa tàbá ti ráwọn èèyàn tàbá lọ bí súnà ọmọ kan a sọ di àfi ká sọ àdùn gbèsè ń bẹ. Gbogbo eléyìí èsè ní ẹ̀fín dá àfáà mọ́. Ẹnu mi gbà torí alhamdulillah gbogbo wa náà là ń kọ́ máa ń kéwú tá a já àfáà. Ṣùgbọ́n síbẹ̀ náà kì í ṣe bísínẹ́sì mẹ́rin márùn làwọn gan ní táwa náà tó ń ṣe. Lórí kẹ́ni tí ò bá tó nǹkan kan wọ́n mẹ́lẹ̀ sí fáàrí tí ò wúlò níwájú èèyàn ni kì í ṣe torí nǹkan méjì. Àwọn àfáà ó yẹ ká lọ yí padà, ó yẹ ká rọrùn sí ìpèníjà, ó yẹ ká rí ní ìpèníjà. Àwọn tí ń bá wíkèsí àwọn àfáà àti ẹ̀ gidi sẹ́rù bàbá wa Farouk al-Miskinu billah Mufty gbogbo Ìlọrin ni wọ́n àmà gbé àfáà tí ó nìṣẹ́ ó ń bísínẹ́sì àfáà gidi tó ní owó tí ẹ yàtọ̀ sí pé à ń lòdì à ń lọ kínní. Ẹ ń bá mọ̀ wọ́n dáadáa yọ́ mọ̀ pé alhamdulillah kọ́lọ́n tó máa lékún dáadáa ni kì í ṣerú àwọn báwọn ẹ̀ ń bá wí. Kì í ṣerú àkọ̀ọ̀kan náà tí mo mọ̀ tẹ́ pé ààyè ò lè gbà mí láti máa dákọ̀ tí Ọlọ́run ṣe lóore fún kálukú. Kì í ṣerú wọn ẹni tí ó bá jọ wọ́n oníkóhùn náà lọ gbìyànjú kó rí pé òun jọ wọ́n, kó rí pé òun gbìyànjú òun náà jọ wọ́n lójú ọ̀nà dáadáa. Ìyẹn ló dáa jù. Kì í ṣe àwà débi ń súná ọ̀tọ̀ lágbówó lálẹ́ àfọwọ́gbówó kọ́ mọ́ ọmọgọ̀. Ọlọ́run jọ mọ́ ọmọ ọ̀rọ̀ sọ. Ọlọ́run bá ní sọmọ yìí ní ọmọ dáadáa. Ọlọ́run jẹ́ ọmọ rìnrìn. Ọlọ́run abẹ́ ọ̀nà àánú rẹ̀ méjì ọ̀sẹ̀ rú gbogbo nǹkan yìí ẹ kó sábẹ́ pé Ọlọ́run bá ní sọmọ yìí dáadáa. Ìjẹ́ bá ti mú a ó ti dáa. Ẹlòmíràn ní kọ́ bá kò báwọn. Ẹni tí gbogbo ní bá ń bẹ lápò rẹ̀ ọ̀ya rúdà alẹ̀. Owó eléyìí ń dọ̀tí ìjà àfa kọjá wọn tí nǹkan òye kí wọ́n máa ṣe àdáyẹrí pé bàbá rẹ̀ pé báwọn àfẹ́ ilé ti rí ni àwọn àfa àmọ́ rí Ọlọ́run mẹ́jọ máa tún orí báyìí. Ó rí báyìí lóòótọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ ti yẹ̀yẹ́ ìjà àfa rẹ̀ ó ti yẹ̀yẹ́ ó lè fẹ́ ó yẹ kásẹ̀ kan ókè ó yẹ kásẹ̀ kan rọ̀ ó yẹ ẹ máa wojú sọ́mọ̀ báwọn ẹ má yájú ẹ di ojú oró kan orí náà tó iná tá a fẹ́ kàyọ́ gbà kẹ́ ẹ díjú kan ni o torí náà ni òdìjí ẹ fọ́ lójú ṣé ọba iná tó iná sọ kalẹ̀ gbogbo ọ̀rọ̀ jagajaga ọ̀rọ̀ tí yóò wúlò. Wọ́n máa ń ṣe nǹkan mìíràn láwọn àwùjọ mi tí ń kọ́ àwa náà pọ̀ nǹkan mi tí orí ọ̀mà ròyìn pé irú àwùjọ burúkú jagbajagba àwọn onírú àjùjọ jẹ. Mo wà lóde kan rí mo bá rí tí àwa ti dìde àti ń lọlé àtàjọ lọ wọ́n máa pé bẹ́ẹ̀ ni tàbí tó bá sojú ń jọ náà abárijẹ́ ń fa wàhálà lẹ́yìn àgbo kí ló dé àbẹ̀rẹ̀ èlò lápá àwa ti dìde kí lọ́kàn mi pẹ̀lú èlò lẹ́pa ṣé owó òde lẹ́yìn yìí ó fi máa ṣàyè rẹ̀ àti ń lọ gan labárí pé wàhálà ń pọ̀ labádùn ẹ̀ma ẹ̀ bá èèyàn yín yẹjú wàhálà tí ń fa mo bá sọ̀kalẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní àáfàá tí yóò gbowó pọ̀ lọ́ọ̀tọ̀ ṣé ẹni ọba gbowó
ní òde kò láǹfààní àti tọ̀ ó tún sọ fún pé má bá ń dẹ́rù ẹ̀ wò mọ́ bí ọba ti ń gbowó ò gbọ́dọ̀ dìde láti lọ tọ̀ ó ní àgbẹ̀ bó ti dìde tó lọ tọ̀ nǹkan ó ti ṣe owó ọkọ̀ kó gbogbo ohun tó wà lápò ẹlẹ̀ pátá ọ̀jẹ̀ ká mọ̀ mo ló ṣe le tó báyìí ló ń gbogbo ohun tẹ́ ẹ pa tí ó máa di pé èèyàn gbọ́dọ̀ lọ tọ̀ kò gbọ́dọ̀ lọ yàgbẹ́ torí kíni lórí kíni ẹ má jẹ́ àgbé ayé wa lórí owó tọrọkọ́bọ̀ owó rádaràda owó ọlọ́mọdé ó dùn mí mọ́jẹ̀dí ó dùn mí ẹgbẹ́ tí wọ́n bá ti yẹ fún yàn gan bí kò fi ra káàdì ó fi repo tó yẹ kó fi sínú kì í sọ owó tẹ̀yà máa fi gbọ́ bùkátà ọ̀yá ẹ̀fà ń kọ́ ilé ńlá kan ní owó àgbé ó yẹ kó rùn sí ìyàn débẹ̀ ni tí mò ń sọ kó rùn sí ìyàn débẹ̀ gbogbo ohun tí ànábì wa Muhammad ò ṣe táwọn sọ àbáyé ò ṣe táwọn tọ́tẹ̀lé wọn ò ṣe gbogbo ẹlẹ́yìn àfáà àti fi lọ́lẹ̀ lónìí ẹ pé yẹn wáàsí ẹ gbowó wáàsí lọ́tọ̀ ẹ jáwọn èèyàn ti ẹ̀rá pẹ̀rẹ̀ rí ẹ bọ̀rọ̀ Ọlọ́run ni ẹ fẹ́ gbọ́ ó ṣe di nǹkan pé ọyá ẹ̀kọ́ lọ rí akọ̀wé mi ìyè báyìí lẹ́kọ̀ọ́ fún un kó tó di pé máa wá owó nǹkan báwọn ọ̀dà ní jẹ́ wọn yẹ̀yẹ́ ìjà àfáà yín ni ẹ fi ń yẹ̀yẹ́ ẹ̀mọ́ ẹ̀ là ẹ̀rọ wí ní òde kan tí mo wà ní bóyá lánàá ni ìkànnì ọyá ẹ lọ kó gbogbo àfáàlù yín wá àfáàlù tí a ẹ bá jẹ́ nǹkó gbogbo àfáàlù wá ọ yọ àwọn èèyàn gidi lẹ́m̀bẹ́ kì í ṣe gbogbo àfáà tó máa ti ń ṣe kò lè dáhùn rúpè bá wọn gbogbo àti ẹ máa rẹ̀ yín lẹ́fà torí ẹ ti rí yín rí pé bàbá tí wọ́n wá ní ìṣòwò kùdé ìlú náà ni wọ́n wà á bùn tó ìjà àfọwọ́ pé èèyàn ọmọ ṣiṣẹ́ mo ti wí rí táwọn èèyàn bú mi àwọn ẹ̀yin tẹ́ ẹ bú mi náà máa gbọ́ ní ìsìn tẹ̀ni aládùúrà ló tẹ̀yà lónìí kéèyàn tó máa wá ṣiṣẹ́ akéwìrì ọ̀ lálùbáríkà nù kéèyàn ta ló lálùbáríkà tó ẹni tí ń ṣiṣẹ́ mo ti ń wí fún yín ti pẹ́ pé kálukú ọlọ níṣẹ́ gidi lọ yàrá kọ́ ní mọ́ ìjà àfáà rẹ̀ gbogbo àwọn Abubakar ni Umaru ni Uthmanu ni Ali ni wọ́n níṣẹ́ tí ń ṣe Ànábì wa Muhammad gan darandaran ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ó sọ ọmọ ọ̀dọ̀ kó tó di pé Ọlọ́run tún ṣe oore tọ́pọ̀ fún kó tó di pé Ọlọ́run sọ di ànábì Ọlọ́run gbogbo nǹkan ló ṣe rí ó sọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyá wa Khadija èyí ṣe ẹ̀yìn gbogbo àfáà tó ní ọ̀fẹ́sẹ̀ kankan sí agbàgbé Muhammad àfa ntọ́lọ̀ ń gbélé alọ́ pé ká ṣe iṣẹ́ wa gan ìlọ́lọ́run sọ fún anú sọ́tùlù jùmọ̀ àkànní àyà kejì ẹ̀ àti fọ́kọ̀ Ọlọ́run wá sọ kúrò lọ́dọ̀ àṣetọ́ ní ẹni ẹ̀kọ́ ó ní wọ́n ládìí bá àtàfẹ́lẹ́ omi yìí náà rọ̀ṣúlà ó ló bá òjíṣẹ́ dìde minhum nú àwọn tí wọ́n máa kọ tí wọ́n mọ nǹkan kà kí ni iṣẹ́ tọ́lọ̀ ń gbélé ànábì wa Muhammad lọ tó jẹ́ sí àwọn àfáà gan yatlu alayhim ayati máa ka àwọn àyà Ọlọ́run fún òyìṣàkí máa fún ọmọ kò nu ẹbọ ṣíṣe kò nu jagbajagba tí ń ṣe kiri ó ní wa yu'allimuhumul kitaba wal hikma máa kọ́ ń tẹ̀ra Ọlọ́run kódà máa kọ́ ẹ ní ọ̀rọ̀ ọwọ́ ànábì ní ń pè ní hikma láàrin àdìsí ní àwọn tẹ̀sí ìrúpè bó o sì ní hikma máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ọgbọ́n wisdom máa fi kọ́ wọn èwo ní ọ̀dánù rẹ̀ ànábì òkú ní sọ ọ̀rọ̀ ọ̀fẹ́ inú tẹ́lẹ̀ wọ́n máa yáǹtì kọ́ ánìlà hawa iṣẹ́ tọ́lọ̀ ń gbélé àwọn ànábì Ọlọ́run lọ́rùn ló gbé lẹ́yìn àfáà náà lọ kẹ̀tẹ̀kẹ̀ àádọ́dẹ kẹ́ ẹ sọ ewu nǹkan jágbajàgba játijàti ẹni tó tún yín ṣe ní aláàjì tó tún yín ṣe onífújì ẹni tí ń wí fún yín náà ó ti ń wí ti gbàgede wá ẹsẹ̀ ń wí ní ọjọ́ òró èmi láàbò ti sọ mu ní ó tó kàn tí ń wí léṣo fún wa ni àwọn àfáà ní ká lọ yí padà ìwúlò àbúrò lọ ganu kálí onílé ṣé wọ́n pè ọ́ ni àwọn àfáà tí ẹ lọ níjọ wọn ń ṣe ìfìdá kò sí pé ẹ ganu ẹnu tí èmi kàn ń rọ aláàjì sí ni pé ẹnu bí bàbá wa Mufty gbogbo ìlú Ìlọrin bàbá wa àlùbáríkà kó lọ́ọ́ máa lékún dáadáa hùn bí ẹ ti pé ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ kódà kó ọjà pé ráàyò kan bẹ fún ọ lẹ́yìn ẹ̀ ó kọ́kọ́ tún ọ gbọ́n tí ẹ wíhùn ọ gbọ́ pé orin tẹ́ ẹ wíhùn o kì í sì ṣe gbogbo àwọn àfáàmù bá wí ká ti fẹ́ baṣẹ́ ìjà àfá ìjẹ́ o ọ̀rọ̀ tó dáanu tí ó tu gbogbo èèyàn nú ẹnu bá ti rúdù sáwọn nǹkan ọkà mi la a lè mọ́kà sí rudeness ṣùgbọ́n kò dáa tó torí tí Ọlọ́run pọ́nlé nínú ẹni tí ń pé ṣe báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ní kí n ṣe o ọ̀dà bọ̀ẹ̀bọ̀ ẹ̀yìn àfa ẹ̀mẹ́bìnú o kọ́ wá dẹ̀yìn ọ̀rọ̀ yìí kẹ́kẹ́ wá tó sọ lọ́rọ̀ padà ẹ̀ tí ń pè ní ìjẹ́ ọmọ ènìyàn dáadáa nìyẹn tí mo sì mọ̀ pé àtúnṣe ó tó bá lọ́dọ̀ tí yín náà lógo Ọlọ́run ká lọ ọmọ gbogbo àyẹn tí máa pé ẹ̀bùn mi ká dòde ká ti rogbo bùkátà lé lórí ọwọ́ tí ń fúnni ó lóore jù tí ń gbà lọ yẹ́dùlẹ̀ ọ̀lẹ́yà ni khayrun min yadi sufla ọwọ́ ìsàlẹ̀ lọ́wọ́ ẹni tí ń gbà ní máa wà gbogbo ìgbà ẹni tí ń fún yẹn òkè lọ́wọ́ rẹ̀ ọwà mẹ́bìnú bí àsìkò ti gbà mí mọ́ ni Ọlọ́run gbàdúrà gbogbo wa nígbà wa àyè bá tó gbà wá lógo Ọlọ́run á tó fẹ́ lójú báyìí lọ Ọlọ́run ṣàtúnṣe gbogbo wa yọ́ ṣàánú wa yọ́ sọ̀dẹ̀ fún wa la hawla lana wala quwwata illa billahil aliyyil azim.